ọ̀dà ẹ̀ náà gbélé òfin ọ̀rọ̀ mọ́ra. Arákùnlá ẹ̀yin náà ti jẹ́jú fáwọn sùn. ẹ̀sẹ̀ tó yọ ọyọ kankú bẹ́ẹ̀. ìbá wọn ta tẹ́tẹ́ ìjẹ́ nípìnlẹ̀ wọn dògbò dé àwọn àfa àwọn ọmọ fún yàn 17 ní àwọn oúnjẹ bó fún wọn gbowó lọ́wọ́ wọn náà àwọn náà fún owó mọ́ka owó tí ó ti làágùn mi ò rí tó ti làágùn ìyọ̀dọ̀ àfa ni. àbámọ̀ sùúrù kù. wọ́n àfa tó ń pè ní sí i tí wọ́n àfa kò lè fi jẹ mí ń jò ní. sẹ́gun wà bá àtẹ̀ sọ tí mo jẹ yín lórí ọ̀rọ̀ àbó wà láàyè ilé ìlú wà yàrá mú ló jẹ mí. ọ̀nà àrámù làbá ti rí i yóò ti bọ́ náà àrámù tí wọ́n ti rí ọdún padà ọ̀dọ̀ ọ̀nà àrámù nìyẹn. 10 million owó tá a gbà lọ́wọ́ yín. ẹ mo ní sọ wá rí owó ń kọ. ẹ lọ́gbọ́n o èmi náà sọ náà. ṣé kí ni. kò dá bàbá adé bí gbogbo kì 10 million yẹn. ẹ̀rọ bá yẹ kú àbá. àfáàmọ̀ sùúrù bó ló ṣe rí tó fi kó sọ́wọ́ wọn. ìbílẹ̀ ní báyìí bẹ̀bẹ̀ 10 million pọ̀pọ̀ ìwò ní lọ́gbọ́n pé kò dáa fún yín. level tí insecurity fi wà nílùú ó ti pọ̀ jù kéèyàn má gbọ́dọ̀ travel pé mo fẹ́ lọ bì kan kẹ́rù máa bàyàn. bẹ́ẹ̀ náà gbé ẹgbẹ́ wàá bá yín ṣe dáadáa. ọ̀dà bẹ́ẹ̀ ẹ mọ̀ pé bẹ́ẹ̀ tí wàá jẹ̀ mọ́ mú lọ́hùn kí ẹ ní ma kí wọn fún wa lé o. ó ti ẹ̀ níbi kẹ́nu ṣe wá sí fún wa ebi ọlọ́run lọ yọ wa bá a bẹ́ẹ̀ láti bẹ́ẹ̀ lọ já wa níbo ilé ńlá Bariga nígbà Bariga kọ́ ní sọ lọ ní kéré máa ń jẹ́ ní sọ fún yín wọ́n ti fẹ́ lọ já wa lọ́hùn. bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ látẹ̀ kan náà àwọn kan lọ ń jókòó dé mi ni. oníwèé ṣé ọwọ́ dúró dé wà mí báyọ̀ bẹ́ẹ̀ àwọn ọ̀fẹ́ máa fún wa lóhùn àbí ẹ̀yàn bá wa pọ̀ wèrè ṣé torí pé ọjà ó lọ ń jò ní o tún wá dé ìbàyẹ̀ nísìnyí o tún wá àtàkà àwọn ìwà yìí àgbo lọ́wọ́ ẹ̀ ọ̀sánwó ilé ọ̀sánwó kan o tún wá dé òròpọ̀ fẹ́ bá wa pọ̀ wèrè. ẹ wo ẹsẹ̀ kọ́kọ́ gbàgbé kékeré pé búlọ́ọ̀gù àjòkò yìí kò sọ̀rọ̀ lórí. àbájú fún pé kíní ó kọ́ mo lè máa gbìyànjú òní jẹ́ bíi pé àfáhùn pé ọmọ òní mú káfà wọnú tẹ́tẹ́ náà. àfáà ni mí o ẹ má bọ̀ ọkọ mi jẹ́ o àfáàmọ̀ sùúrù tó sá prápra. àfáàmọ̀ sùúrù tó sá prápra.